tí ò lágbára. wọ́n máa ń jẹ̀yàn ni. Àwọn tí máa ń sìn ìkú kọ́nù. Lẹ́yìn Ọlọ́run òbí èèyàn ló kàn o. Lẹ́yìn Ọlọ́run ta ni mo ló kàn? Òbí èèyàn. Kí o mọ ọ̀wọ̀ fún bàbá àti ìyá àtàwọn tó jù ẹ lọ. Torí nílé ayé yìí ohun tá a bá ní ká jẹ́ kó máa tẹ́ wa lọ́rùn. Èmi tí mo nípò mo lágbára. Kó wà nípò kí wá ṣe kó wá mọ lòpò báṣubàṣu. Kó o lágbára lénìí kí ṣe kó mọ fi jẹ àwọn aráàlú níyà. Ìwọ ló wà ń bẹ̀ lénìí. Èèyàn kan ló wà ń bẹ̀ lánàá. Ẹlòmíì ni ó wà ń bẹ̀ ní ọ̀la tí mo gbẹ́ nímọ̀ràn pé mo ṣètọrẹ àánú orí pé ohun yìí tí ọ̀tún ó dáa ká mọ̀ sí kí ni ká máa fi fún mi. Ń sì jọ lójú eléyìí ó ní òde àwò kan tí wọ́n lọ ní ìrọ̀lẹ́ ni. Wọ́n dá yín mọ́. Àwọn olúwawo wò mí báyìí Awóngbaninímòràn kan rèé. Bẹ́ẹ̀ ni o. Èmi náà já sí. Ilé o èèyàn ti Avengers. $100 million mọ́ ní bàbá. Calculator yóò lè calculate ẹ̀ mọ́ síra yín wàhálà bàbá. Mo tiẹ̀ fẹ́ wo iye tí ó jẹ ní náírà ni. Òun náà mò ń wo ẹ̀ lè mọ̀. Bàbá. Awóngbaninímòràn ni tèmi. Jáwo tó bá foró yáró oró ní tàn.